أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح وعلى آله وكقدره ومقدار العظيم. هادية من إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكيد الله أكبر. يا النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله أتي عنه وما الشيخ حامد تجاني رضي الله تعالى عنه. مولانا الشيخ الحاج إبراهيم النياس رضي الله تعالى عنه. الشيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كما بوا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله الإلوري تغمده الله برحمته آمين. بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين عدد رحمة الله عليه. ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún bàbá wa mudirul markaz Allahu ayatahu. ọlọ́run bá wa fi èso rẹ̀ sọ wọn Àmín. bá wa dáàbò rẹ̀ bò wọn Àmín. wọ́n kájú àánú rẹ̀ kú lára wọn Àmín. ọlọ́run tí ó fún bàbá wa àgbà ní àṣeyọrí láyé yìí أيدكم الله بنصره. tó sì fún wa ní ìṣẹ́gun lérí ọ̀tá حياكم الله. kókùn rẹ̀ ọlọ́run tó sì káwẹ̀ lára wọn lẹ́ẹ̀kan tí wọ́n fi lò dídí àmì tó lápẹẹrẹ ní dáadáa bàbá àmìtẹ̀rẹ̀ markaz ọlọ́mọdé àwọn dára wọn آمين. ọlọ́nàbí wa Muhammad صلى الله عليه وسلم. orúkàlẹ̀ àwọn afá wa àgbà حياكم الله. bàbá wa fadilatu Sheikh Al-Basri Al-Albani أدام الله ويعطه. ọlọ́run jẹ́ àríyí pẹ́ آمين. ọ̀gá alfa wa fadilat Sheikh Al-Imam Ilyas أدام الله ويعطه. ọlọ́run jẹ́ àríyí pẹ́ آمين. ọ̀gá alfa wa fadilat Sheikh Beki أدام الله ويعطه. ìlú Ìlọrin حياكم ọba الله. wọlé márùn fadilat Sheikh Abdulkadir Al-Amini márùn أدام الله ويعطه. ọba alfa wa Sheikh Abdulwahab Kuranga أدام الله ويعطه. ọ̀gá àmọ́mù wa Sinallah أدام الله ويعطه. wákẹ́ àwọn alfa wa àti alhawali الأول. أدام الله ويعطه. ọwọ́ fi tí wọ́n kí àwọn bàbá wa lábíyàkí ìdáyọ̀ ọlọ́run jẹ́ àrífẹ́ آمين. lánàbí Muhammad صلى الله عليه وسلم. wákẹ́ àwọn alfa wa Sheikh Abdul Wasi أدام الله ويعطه. Jakuma àwọn ẹni ọlọ́run حياكم الله. ìjọ míì wọ́n á máa jáde lára ọmọ kí wọ́n gbà ní ìjọ magan lọ لا إله إلا الله. èyí tí máa ń wò lára àlùfáà wa Jakuma ni pé bí pé bàbá wa Ṣéhù Yahya Murtada ló bí àfáà mi الله. nípa gbogbo nǹkan الله. ká sọ̀rọ̀ kọjá sọ bá dé kéyìn ó sì láyà àti lè sọ kó ìtúndó ti tọ́ bá sọ لا إله إلا الله. kọ́ bá máa wá sọ̀sọ̀kúsọ الله. ẹni máa ń tẹ̀lé àfáà Jakuma a rí pé àká tí ó jìnà sí tíra ní ọgbọ̀n tí àfáà bá fẹ́ sọ
á fi díẹ̀ múlẹ̀ lédè pé ẹ̀ka tí kà ń ṣẹjọ́ lásán ẹnu dáadáa bàbá ṣé àdàmù náà ní ọlọ́mọdé àìkútọ́yà ó kù sí máa dàgbò rẹ̀ kọ́ mọ́ wọ́n kí gbogbo àwọn àfáà tí wọ́n wá ń kalẹ̀ ní sọ̀rí àfáà wa láti Amẹ́ríkà àfáà wa Ahmed gbogbo yín mo kí ọdún kéwú bàbá tọ́jẹ́ bàbá agbára omi ọlọ́run bá dó tì wọ́n mo kí àwọn láti Alimọ̀ṣọ́ Sarki Hausawa ọlọ́run bá dó tì ẹ̀ka àwọn àfá ilẹ̀kùn pípọ̀ ájíwá Mikael gbogbo yín mo kí láyé nìkálẹ̀ ọlọ́run bá dó tì gbogbo yín lórí àkókò yìí wọ́n á kí màmá tó bí Alhaji Ismail ọlọ́run máa ń ṣàánú ọmọ ló a bá pé àánú yẹn sí 100 80% yẹ ti yá ní bí bàbá ṣe lè kọ́ dá tó wájú ọlọ́run tó bá ṣàgbákò obìnrin ọmọ rẹ̀ ò ní yanjú nítorí àtọ̀ tí ọ̀dà wo lọ́wà lára nú torí ṣòfò ọmọ ọdún tọ́lọ̀ ń gbé tì ní ọ̀dà wọ́n pé ìyá dáadáa ilẹ̀ ilẹ̀ jẹ́ kí sẹ́yìn bàbá tó ṣe ó waste ọmọdúnú yìí ní ọlọ́mọdé pọ̀ ọmọ aráyọ́ bá o gíláàsì tẹ́ fi rí náà ní ọmọ aráyọ́ ọlọ́mọdé pọ̀ bá má jẹ́ kó fi yí sáyé lọ ìbárúkọlá má jẹ́ inú títì lọ wọ́n á jẹ́ kó rí rẹ̀ ọtán lójú yín òjò orí tí ń rọ̀ mọ́jọ dá lójú yín ọlọ́dúnbí Muhammad sallallahu alaihi wasallam àtẹ̀yìn àlówó tí jẹ́ fámílì kiri tí bẹ mọ́kà wọn ní rìfáàsì ẹ̀gàgà lọ́nà rìfáàsì tó tá bá ti wọ́ bẹ àìdẹ́nu kọ̀ọ̀kan balẹ̀ àwọn àyè kọ̀ọ̀kan náà bẹ lórí ilẹ̀ tọ́lọ̀ ń ṣe bí ibẹ̀wò irú bẹ́ẹ̀ láyé táwà yí àyè bàbá ṣe hàdà àyè téèyàn bá sunkún ọbẹ̀ yọ́rẹ́ ní jáde ní ọlọ́run kọ́lá bàbá mọ̀lánà ṣe Adam rẹ̀dí Allahu ta'ala gbogbo tí ọlọ́run ti ṣe tọ́gbẹ́ afẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kan ibi tó kù sí tẹ̀ fọkàn sùn ọlọ́run kọ́ bá yín ṣàtúnṣe ibẹ̀ ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam Ismail bàbá wa mùdírù mákàsọ máa sọ bẹ́ẹ̀ nínú èèyàn tó mọ iyì owó láyé bàbá mùdírù jẹ́ nàbà wà wọ́n máa pàtàkì tí a bá fún wọn lówó pé owó yìí sì láti mú ọba fẹ́ lómi kàkà yọ mọ̀ pé ṣé ìlọ́wà fún mi ọmọ yìí pé kìí ṣe gbogbo olówó ní máa náwó kọ́dà ẹlòmí ò lówó jọ́ mi ọlọ́run ó sì ṣe náwó ìjọ́ mi yóò sì papọ̀ fún yàn yóò jọ lówó yóò tún jẹ́ náwó ọlọ́run ṣe Haji Ismail ní náwó ni torí kí ṣe wà àbẹ̀wásíwò tó béèrè kí ni Haji Ismail fẹ́ ṣe fún ẹ̀sẹ̀ àmìnàkà ń pa project wọ́n ti kọ́kọ́ gbówó ọpẹ́ ọdún 1 million àpá tó gbówó ọpẹ́ láwọn ọ̀fẹ́ 2 million àwọn gbá kò sí yìí tábà 2 million kún 10 million tó tún gbélẹ̀ ní ìṣẹ́ ti di 12 million àmá bó ti ó pọ̀ ó sì tóbi kódọ̀ ọ́ sí àwọn kan ọ́ sí ọ̀rẹ́ yọ́sẹ̀ bí ẹwọ́ ó sì ti lọ ná mọ́ríkàsì ǹjẹ́ ọ̀yẹ́ kó ṣe fún mi bẹ tí ò ṣe o gbogbo wàhálà tí sàárà àtàgbàgbà máa dá sí ìyàn lọ́rùn ayé tó bá ti kéyìn ó ṣe nǹkan ṣe mẹ́ o torí tó bá ṣe tó bá fi kọjá èèyàn ti fọ́ ọrùn èyí tó bá ju èyí tó gbé kalẹ̀ fọ́lọ́run láyé yìí òun náà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó gún àwọn nǹkan tí wò tí ẹ̀ sí kan tó bá tún ṣe wà sí fún ọgbọ́lọ́run fún ọjọ́ dára o
aláìmọ̀ ìdí mo ṣe bísíǹsì lérí ìwé pé kò ní àkọ́jẹ́ iná kẹ́ẹ̀dọ́dọ́ ọlọ́run tí ó gbẹ fún ọlọ́run tí ó torí ẹgbàá lọ́wọ́ ẹ̀ tọ́rọ ọlọ́run ọ̀dà wa àwọn ẹ̀dá làwọn sọ pé ó ti lè délé kó tó fún ní nǹkan ó ti wò ó tọ́wọ́ ti lẹ́kọ̀ọ́ máa ilẹ̀ pé ń kẹ́ lọ náà àmọ́ ọlọ́run kọ́ ọlá bàbá wa ìsìn ní òbí wa èmi rí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ níjọ́ tí bàbá wa àdífẹ́ ti ṣe ìyàwó àwa wà nílọrin àwọn jàmá bàbá wa tẹ̀lé wọn wá láti Ìbàdàn wọ́n sì náwó inú bàbá ẹ̀sìn wa dùn lágbàdì wọ́n á fẹ́ máa lọ láyàrá ọjọ́ kejì bàbá ẹ̀sìn wa ní mọ́sálásí àgbàdì ẹ lọ wo bẹ̀ ẹ yíká bẹ̀ ẹ wá sọ tẹ́ fẹ́ fọlọ́wọ́ wọ́n á padà sọ́rọ̀ bàbá ẹ̀sìn ní gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí tọrọ wọn láàlú yìí àtàyè yìí àti ìdùnnú tẹ́ fún mi ẹ́ dèrè bóore náà bẹ́ẹ̀ lórí fún gbogbo wọn ọlọ́run wọlé yìí tó ṣe sáyè yìí lónìí tó ṣogbé mi bákan ló ń lò bọ̀ tẹ́lẹ̀ kó tó dò ní ìyàtọ̀ tọ́lọ́run ó fi sínú ayé rẹ̀ tó fún àgbẹ̀ àti kéèyàn ó ṣe ní fáwọn ẹni ọlọ́run dáa ọlọ́run sí bẹ́ẹ̀ gbogbo tó ọ̀pọ̀ tí ó máa jẹ́ ọ̀pọ̀ máa kábàámọ̀ bú ọlọ́run níjọ kábàámọ̀ bú àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fi ìdùnnú dá sí ọlọ́run padà gbogbo yín ṣé ó wà púpọ̀ ọlọ́run mọ́sàbá dúró ti yín ọ̀fọ̀ àwọn aṣákìrì ọlọ́run padà gbogbo yín gbogbo ìjàmọ́ obìnrin ọlọ́run mọ́sàbá wà pẹ̀lú yín lọ́kùnrin lóbìnrin ibi àwọn mú àlọ́jọ́ kó mi àwọn adébúwà láti lọ ọlọ́ba adó ti wáyé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wa qul alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. Wa qul التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وديني برحمتك في عبادك الصالحين. رب أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهبنا الحسنى ربنا لغفور شكور. وقل ربي أدعني مدير صدقي وارجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدقي وأخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. بابا مولانا شيخ آدم الله تعالى gbọ́rọ̀hùn níwọ̀nba nípa tí àfáà wa ẹ̀sìn àlúnákà tọ́dálẹ̀ àfáà ró kọjẹ́ àlúnákà nípa asìmù rẹ̀ nípa markaz ìkólẹ́kà markaz ìgbọ́rọ̀ markaz lérí
ìfẹ́ràn bàbá mùdírù ìfẹ́ràn bàbá sí Ádámù àṣírí kan náà mọ́ bá ń bẹ̀ òun ni yí pé gbogbo tí bá ń jẹ́ pìlẹ̀ yọ́ tọ̀ràn ni bàbá mísánà ọlọ́mọ́sàbá ya fi wọn bàbá wa Sheikh Hasan àwọn ilé wọn fẹ̀mí dínkù wọ́n fẹ̀mí dógún nígbà tí nǹkan lé wọ́n fẹ̀mí di títí náà fi lọ bọ́lọ́wọ́ bá ní tá a bá wá rẹ́jẹ̀ wọn tí bá ń ṣe báyìí lónìí pé sẹ́ gbogbo tó bá fẹ́ gbà mo fi rà mílẹ̀ tíríkà àṣàrù tadullu alayna tilka àṣàrù tadullu alayna fáàtù min ba'di al-'azab àwọn tàná àjọgúnbá tí wọ́n ní ìwọ̀ tò nínú ẹgbẹ́ báwọn tàná ti ṣe tọ́lọ̀ fi ṣẹ́ wọn kù lára tí ẹ ọlọ́run ṣe wọn náà kù kọ́ sẹ́nì kọ̀ọ̀kan wá kù gbogbo àwọn tí wọ́n wá dó sáyè nítorí pé ọlọ́run ọba ti jó yé wa pé èyí dáṣẹ́ṣe tó àpéyàn dáṣẹ́ṣe ni ànábì ni ọba dá gbogbo ẹ̀ ṣe àwọn ọlọ́run jó yé wa pé Muhammadu Rasulullahi walladhina ma'ahu ashidda'u 'alal kuffar walladhina ma'ahu mọ̀ fẹ́ lò àwọn walladhina ma'ahu walladhina ma'ahu iṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run ò ṣe dájẹ́ bá bá ń sọ̀rọ̀ tẹ́nà bàbá mùdírù márkàsì lónìí àwọn walladhina ma'ahu ní àwọn walladhina ma'ahu tàná náà sí wọ́n sọ́ọ̀tì lọ́jẹ́ kíkàn ó kùnù Kùránì orúkọ wọn kú ọlọ́run mọ́ jẹ́ lọ sọ́ọ̀tì wọ́n lè àwọn mọ̀hádìrà mìíràn bẹnu wọn àwọn àgbà sàábé àwọn ní àwọn àgbà sàábé àwọn àgbà sàábé wọ́pọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́mọdé bá dé tì í níwọ̀n bàbá mọ̀dánà Sheikh Adam ibi tí n bá ti gbé ní ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n sọ káàárọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni sọ yí pé síríọ̀sì sí Ahmadu Tijani ní lọ sàlẹ̀ tíra mawqiful Islam mawqiful Islam minal umam as-sabiqa ipe kí ni mawqiful Islam pọ̀tísà Islam nípa àwọn tó ti lọ síwájú ìṣó wọ́n nítorí eléèlé apákan náà àwọn àfáà fi sọ báyìí pé láyé sínú àkàwọ̀mọ́ ìlà bí máa sọ̀rọ̀ àbí àwà irú ó ní ìta ń pè níjọ láyé sínú àkàwọ̀mọ́ àlẹ́kùnmà ìjọ ọ̀kan ò lè sọ sí ìjọ ọ̀kan ò lè lálàáfíà ìlà bí máa sọ̀rọ̀ àbí àwà irú a máa sọ síìdì a ṣàṣeyọrí nítàṣe ọ́ lálàáfíà pẹ̀lú táwọn tàná tí wọ́n ṣe fi lálàáfíà ni àṣẹ́kùbọ̀ iṣẹ́ wọn ni òun ló fi gbáwé ká jòkó láti rántí àwọn àná ojú ẹ̀sìn ni o láyà kan bẹnu Al-Qur'ani bá máyà náà wá kọ́lọ́tà wàlọ́ ṣìnà lọ́rọ̀bà náà biha walakinnahu aqlada ila al-ardi wattaba hawahu ìṣògbẹ̀yìn àyà náà mọ̀ fẹ́ lò فمثل الكلب يعمل عليه يلهث تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ìbẹ̀rẹ̀ àyà mọ̀ fẹ́ lò pé فقصص القصص ọlọ́run nínú àwọn tí wọ́n ti lọ láwọn aṣíwájú ni àwọn jìnkòjìnkò ni àríwò yọ ọmọ ọbẹ̀ fún wọn ọwá mú ti balihanu ọmọ báwọ́ráwá nígbẹ́ ẹ̀wà àríwò yẹ méjì nìtàn máa ń jẹ́ ìtànjọ́ míì àyìyàn ìtànjọ́ míì abúyàn
ìtàlí bàdánù bá wá tọ́lọ̀ ń dá padà fún wa ká máa àríwòye bẹ́ẹ̀ kò yí bàdánù bá wá ọlọ́run ní bàdánù wọn bá wá yá. wàmàtàlù kámátàlì kẹ́lìbì. ọlọ́run lágbèjú rẹ̀ yàtọ̀ fájá. ìtọ́ mi àlè yẹn àfẹ́. bẹ́ẹ̀ bá dẹrù rajá lẹ́yìn ní ọmọ sí ọmọ ya wọn búlàbúlà ní. àwọn tẹ́tìrú kí ò yẹlẹ̀ á. bẹ́ẹ̀ ti sẹ́nu kalẹ̀ tẹ́ ẹ̀fẹ́ bù sí ti ń dá lọ kò nítorí ẹ̀dá kẹyọ ọmọ ya wọn jáde náà ni. láàlì kàmátàlù lè kọ́ mi lẹ́sí iná kásàbò bí àyà ti dá. gbogbo àfa tó bá ṣàbòsí pẹ̀lú mà tá a fún nímà tó fi mà ṣàbòsí tó sàmánà ìlúmíyà bí bàbá sí Ádámù ṣe ṣe ọlọ́run níbi kàlẹ́ánù lọ́rọ̀ rẹ̀ padà wá dà láyé ọlọ́run nítorí pé kàlẹ́ánù yẹn àpèjúwe àwọn tọ́já sí pé o bàlẹ́hánù. kàmátàlì kẹ́lìbì. mo ti kó ń bẹ́ẹ̀ kásáàbù ti àyà àti iná ọlọ́run ní ohun àmì àwọn ọlọ́run ọba tá a fún okùrọ̀ pẹ̀lú ẹ̀. màtàlì lè kọ́ nílẹ̀ tí dàkásàbù bí àyà àti iná bá kí sòsì lè kọ́ sọ̀sọ̀ láàlàó yàtàbà kẹrọ. fáàkì sọ̀sọ̀lẹ̀ kọ́sọ̀ ipe pàtàn ọgbọ́dọ̀ pàtàn àwọn tó ti lọ ẹ gbọ́dọ̀ rántí àwọn tó ti lọ ibi ìrántí wọn láti fi nǹkan lélẹ̀ nítorí ìrántí wọn ni kẹ́límà fàkzúsí lọ́ọ̀sàlẹ̀ yẹn fàkzúsí àlìkọ́sọ̀tọ̀ làálàó yàtàbà kẹrọ. ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n máa ń hásá ẹgbẹ̀rẹ̀ ìsánẹ̀ ní hádìrọ̀. àìsàn àdìrọ̀ àwọn tá à ń bẹ ní ìsìn ìsàn àdìrọ̀ àwọn tá à ń bẹ ní ìsìn. láyé sẹ́kìní ànilẹ̀ ìsánilẹ̀ màdì láyé sẹ́kìní ànilẹ̀ ìsánilẹ̀ màdì. ààrẹ ọ̀rọ̀ kó bí àwọn tó ti lọ ohun ó níbi tó fẹ́ sọ ọ̀rọ̀ rẹ mọ́ ó fẹ́ ó sọ nípọ̀ má nìyí òun ni tó ṣe dédé tí afáàyẹ́sà ní wọ́n kàbí kalẹ̀ ń pa yí pé àlẹ́ àlórí dé àwọn alfukaha àwọn tí ń pìtàn apá kan nínú àwọn àfáà ní tó bá kò lọ́dọ̀ àwọn tí wọ́n ń pìtàn tí wọ́n mọ ìtàn pa ọwọ́ kù àwọn tí wọ́n mọ tẹ̀fsírì ọlọ́run ọba gbọ́ yé pé kí tẹ̀fsírì yí wí tí wọ́n mọ tinútẹ́dọ̀ tẹ̀fsírì tó bá kò lọ́dọ̀ wọn ọwọ́ kù àwọn tí wọ́n gbọ́ fíkíwì yìí ẹlẹ́ẹ̀kẹ́ ni wọn làwọn súfí Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu gbogbo ẹni bàbá wa kó gbogbo ẹni Sheikh Adam kó olùpìtàn ní Sheikh Adam nítorí lákọ́bù táwọn èèyàn máa fáwọn àfáà láyé inú lákọ́bù tí wọ́n máa fọ́ ní pé Sheikhul Islam wọ́n fún búnú tẹ́lẹ̀ abẹ́ Sheikhul Islam wọ́n fún Gazali bẹ́ẹ̀ Hujatul Islam Sheikhul Islam wọ́n fún Sayuti bẹ́ẹ̀ Sheikhul Islam wọ́n wá ń wo sẹ́tàwọn afákọ̀ọ̀kan yìí ṣe tí wọ́n fi gbọ́n pín wọ́n Sheikhul Islam gbogbo sẹ́yìn ní Sheikh ìhátọ̀ ṣé Ádámù ṣe iṣẹ́ tí búnú tẹ́lẹ̀ àṣe ṣé Ádámù ṣe iṣẹ́ tí Gazali ṣe ṣé Ádámù ṣe iṣẹ́ tí Sayuti ṣe ṣé Ádámù ṣe torí tí wọ́n bá sọ pé olùpìtàn lèèyàn láyé wá bá mi lọ wọ́n mú ọ̀kan náà wà fáà bùnàdó kọ́ wá bá mi lọ sọ́dọ̀ bùnàdó wọ́n pè wọ́n ní fìyálẹ̀. lọ síbi ibi ọ̀rọ̀ taniya bùnàdó òun ni wọ́n mú ipé nínú pápítàn láyé búnẹ̀ àdúdó jẹ́ kan wọ́n wá mú búnẹ̀ àdúdó wọ́n ní kí wọ́n jẹ́ ogun lónítàn. المؤرخون مثل عبد الرحمن بن خلدون الذي ألف كتابه وسماه العبر وديوان المبتدأ والخبر. gbogbo tó ń kàkalẹ̀ wọn ó kọ tírà kan ni máa kà á lẹ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. العبر òde ní. وديوان المبتدأ òdejì. والخبر. odi mẹ́ta. في أيام العرب والعجم. odi mẹ́rin. والبربر. odi márùn. ومن أصرهم من زمن السلطان الأكبر. odi méje. هذا الكتاب. gbogbo tí wọ́n kàkalẹ̀ ni ó kọ tírà kan ni àmọ́ tó gbajúmọ̀ ń bẹ inú tírà yẹn ni mùkọ́dìmọ́tò bùnàdó wà
هذا الكتاب يحتوي على مقدمة wọ́n kó gbogbo ẹ̀jọ́ sínú مقدمة من الدور وسبع مجلدات ó sì jẹ́ ìdí méje وفهرس واحد fẹ́rísì rẹ̀ wá jẹ́ ọ̀kan àti fẹ́rísì àti ìmbọ̀wá àti mùjálàbí ó di méje ó kọ tíra gàgà fúnra rẹ̀ ó di mẹ́sàn-án ìtọ́kọ láyé nìyẹn tí ọ̀bọ láti dé ọ̀bọ ni wá sí Ádámù ló fi tàn yẹn jú ẹ̀. وفي كتاب له نظام التعليم العربي وتاريخه في العالم الإسلامي. bẹ́ẹ̀ ni tó bá lọ sínú nìsọ́mù tàlím ìtàn ni bàbá fi múlẹ̀ níbẹ̀ tí wọ́n sọ yí pé. بيان الشيخ أن معيشة علماء هذه البلاد. wọ́n jẹ́ oyè wọn bẹ̀ ipa àwọn àfa tó wà nínú ìlú gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ìlú wa ṣe rí. جاءت عن طريق الاحتفال. ó ní wọ́n dé látara pé kí ni èyí ò tí wá bọ́ sábẹ́ kan ìtàn ni àmọ́ ti bọ́ sábẹ́ fíkíwù. ipe àwọn àfáàlú wa yìí bàbá ni wọ́n dé wọ́n fìdí ẹ̀sìn múlẹ̀ látara kí ni látara ipe ká máa ṣe al-ihtifal á máa ṣàkójọ á máa kó mọ á máa ṣèyàwó á máa ṣe nǹkan wọ́n sì máa gbowó ń bẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n fi káwọn ẹ̀jọ́ àbá àdásà látúlẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n fi káwọn ẹ̀jọ́ bàbá wa má pèjú yẹn wáyé pé. mísìlúlì hakíkọtì. gẹ́gẹ́ bí a fẹ́ sọ ma ló kọ. wà á kí dùn nìkan yìí. àbá fẹ́ sọ igi. jàdìsà tó di ààyè ìdálẹ́ jàdánsá. àbí kò kúkú afẹ́sẹ̀ fìdáhù fún. wọ́n dé ìrọ̀sà yìí. àbí ìkàtọ́jọ bẹ́ẹ̀ táwọn àfáà gbé kalẹ̀ bẹ́ẹ̀. وهذا ليس فيه عيب لأن النبي محمد صلى الله عليه وسلم شبهه بأم موسى. bàbá ní lẹ́sà fi àìbù nínú fájú àwọn ọ̀nà ó ti mọ̀ fúlọ́pọ̀ ti bọ́ sínú fíkíwù bàbá lè tán bàbá wá gbé wá yìí tán máa fà yìí gbé wá wọ́n máa sọ ma lóko èyí tí wọ́n gbé wá yìí kí wọ́n máa ṣe súnú kí wọ́n máa ṣe ìyàwó kí wọ́n máa so igi ọ̀nà bàbá lè sọ kò sí àléébù bẹ́ẹ̀ nítorí pé arápèjúwe rẹ̀. أن النبي صلى الله عليه وسلم شبهه بأم موسى التي ترده ولدها وتأخذ أجرها. bàbá ní torí pé a rí ìyá Musa ànábì jọ ìwà bẹ́ẹ̀ ìgbé ìyá Musa ń tọ́ Musa lọ́dọ̀ Fìdíónà yìí sì ń gbowó. alukari lọ sọ látọ̀dọ̀ ànábì. وحرمنا عليه المراضع من قبل وقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. Mọ̀lánà sí Adam radiyallahu ta'ala anhu bàbá ló fi ilẹ̀ fún wa. وفي كتاب الله توجيه الدعوة والدعاء. Àwọn tó mú ẹ̀mí pèsè Adam ní sẹ́wọ̀n Islam nù. Tá a bá pe Bùnú Tẹ́míyà sẹ́wọ̀n Islam. Tá a bá pe Gazali sẹ́wọ̀n Islam. Tá a bá pe Sayuti sẹ́wọ̀n Islam. Látara tí wọ́n ṣe àwọn ṣẹ́ bàbá nù. Tó bá tún wà lọ nínú tíra àwọn tíra dáwà wọn. توجيه الدعوة والدعاء. توجيه الدعوة والدعاء. لقد وجه الشيخ علماء المسلمين إلى حقيقة الدعوة الإسلامية. Baba place gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà dùhátì wọ́n dájú wọn kọ̀nà bó ṣe yẹ kí dáwọ́ orí lásìkò wọn bó ṣe yẹ kẹ́ máa jíṣẹ́ ọlọ́wọ́ bá nìyí. وَأَنزَلَهُم مِّنْ لَا يَتَّخِذُوا كُلَّ شَيْءٍ بِدْعَةً. Bàbá wọ̀nù wọn bàbá ní ẹ ṣọ́ra látara pé kẹ́ ẹ máa pe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní bídíà kí wọ́n bẹ̀rẹ̀ lé ìkẹ́ ládàádálẹ̀ ni kí wọ́n bẹ̀rẹ̀ tọ̀hún kẹ́ ládàádálẹ̀ ni bàbá ní ẹ ṣọ́ra ń bẹ̀ inú tíra àwọn lọ́wọ́ àkọọ́lẹ̀ wọn ni. لأن محاربة البدعة أحيانا قد تؤدي إلى محاربة السنة. Bàbá ní tọrọpọlọpọ ń jọ mi bídíà lánàá àlàfẹ́ ṣe ní àràmù àfẹ́ṣe nǹkan ní àràmù pé bídíà ilé yóò sì máa lọ tìwá síbi ká tún wá bí súnà wó. mínísítì láyé kiri sọ̀rọ̀ ìbò dáwọ́tì. inú tíra yẹn wọ́n kò pé bẹ́ẹ̀ ni bàbá wa púrúfù ẹ̀ bàbá lápèjúwe ní gẹ́gẹ́ bí tẹ̀sùbà ká ní tẹ̀sùbà fífà bídíà ni bàbá ńlá tàràpá fẹ́ bí tẹ̀sùbà dànù pé ká má fa tẹ̀sùbà mọ́ á wà bí tí wọ́n fífà gan dànù àsìkiri ọlọ́run ọba tí wọ́n fi ń dárúkọ ní àwọ̀ àbíwó
أما اليوم يترك على فضيلة المؤمن. Ìtì bẹ́bẹ̀ yẹn nípa tàríù pèsè Ádámù àǹfààní tó bá kò níbẹ̀ wá lọ́tọ́ àwọn àǹfàà tí wọ́n sọ yí pé al-mufassirun àwọn tí wọ́n máa ń pa tafsiri Ọlọ́run ọba tí wọ́n máa fa tí wọ́n sì máa gbọ́yé táǹpẹ̀ ní tafsiri ìyẹn lọ́wọ́ máa fà lọ yí pé wọ́n ṣàfihàn ọ̀rọ̀ kan sí al-Imam Abu Hanifa an-Nu'man ipe ọ̀rọ̀ tí wọ́n ṣàfihàn sí yẹn àwọn afáà ní kò gbọdọ̀ jẹ́ pé Abu Hanifa lọ́lọ́rọ̀ wọn aya kan náà nínú al-Qur'an lọ Suratul Fatir aya 27 aya wọn bí àwọn kan ṣe gbé wá tí wọ́n ṣe wí àwọn afáà ní lágé Abu Hanifa an-Nu'man kò gbọdọ̀ jẹ́ pé òun lọ sọ ọ̀rọ̀ yẹn kí láya náà wí. Alam tara anna Allaha anzala minas samaa'i ma'an fa akhrajna bihi thamaratin mukhtalifan alwanuha wa minal jibali judadun bidun wa umurun mukhtalifun alwanuha wa gharabibu sud wa minan nasi wad-dawwabi wal an'ami mukhtalifun alwanuhu kadhalika innama yakhsha Allaha min ibadihi al-ulama'u inna Allaha azizun ghafur. Aya wọn náà mo fẹ́ lọ aya tó kàtà wọn náà ni. Wa minan nasi. Fi gbogbo wa minan nasi ilẹ̀ innama yakhsha Allaha min ibadihi al-ulama'u. Innama yakhsha Allaha min ibadihi al-ulama'u. Àwọn kan wá ní ìgbà tí Abu Hanifa fẹ́ ké aláwìyàn ọwá fún ní dómà yàásà láwù alùlámà wọ́n wá gbé ní fatia tó bá ìtí wá tú báwù Ọlọ́run bẹ̀rù àwọn àfáà ní ọjà sí bí àràfí kan bá ti lẹ́nu Kùránì ó ti nítumọ̀ mí tó bá dí ó ti nítumọ̀ mí àmọ́ tó bá já sí pé ismu jalali bẹ̀tà fún aláwọ̀ òfin fatia ọwá lọ fún làmáwò yẹn ní dọ́mà èyí wù lójú kéwú yí pé innama yakhsha Allaha min ibadihi al-ulama. Tábà nínú ayé ìpẹ́ nìkan bẹ tí fi bẹ̀rù Ọlọ́run táwọn àfa kò sẹ́ni tí fi bẹ̀rù Ọlọ́run táwọn àfa èyí wù lójú kéwú òun ló fà tó fi já sí pé al-Imamu Sàbí Imamu Sàbí ó dídí ọ̀rọ̀ yẹn nìkan ó wá ṣe tíra ó wá lẹ́fà tíra lérí rẹ̀ Imamu Sàbí ó wá pè tíra náà ní ẹni Abu Hanifa an-Nu'man ó wá so kọ tíra ní Manaqibul Imam Abil Hanifa ó dídí tíra ní tó bá kà tí Imamu Sàbí ṣe láti sọ pé ọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó lẹ́ni tó ma tafsiri ni ètò ìfẹ́hàmà pé bàbá gan fúnra ara wọn bí sáàtì Mawlana Sheikh Adam rẹ̀dí Allahu ta'ala anhu tó bá wo àìmọye tafsiri bàbá tí wọ́n wá ṣe ní tí wọ́n kọ́ lẹ́nu Al-Qur'ani báyìí bàbá ò ní hùn bí wọ́n ṣe ń tù ú kọ́ bí wọ́n ti gbọ́dọ̀ tù ú mo lè mú ẹ́kìsáàpù mẹ́wàá wá fún ọ nítorí àkókò ni tí mo jòkó tafsiri wọn tí wọ́n wá wò pé gbogbo eléyìí náà ó ti tó kí bàbá ó so níbi tafsiri láyé kí wọ́n tó lọ tọ́ ẹ pé àwọn ni wọ́n yanjú ẹ̀ fún wa nípa tafsiri bàbá náà sì jáko nípa fíkíwù bàbá náà jáko nítorí Ọlọ́run ní bùkátà ságbóyé ẹ̀sìn ní wọ́n fi fàwọn àfọ́ ní fíkíwù kúnú ẹ̀sìn bùkátà tí àgbóyé ẹ̀sìn yí pé bẹ́ẹ̀ bá wọ́nà táàbí gbọ́ ẹ̀sìn wáyé ẹ̀sìn ọ̀dàrú nítorí àgbóyé ẹ̀sìn yóò sí láyé mọ́ lónìí láfi ní ọ̀nù ìtẹ́mi wí ni wọ́n wí a máa jọ gbọ́yé ìkẹ́kẹ́ táàsì mà ní pé ìkẹyẹ ọ̀kan lọ́lọ́n fún andrew mọ́nà kó wọ́n sọ Al-Qur'ani kan lọ́nà wọ́n sọ Al-Qur'ani inna nazzalna dhikra wa inna lahu lahafizun ẹgbẹ́ àtìkra àfisún Al-Qur'ani ya òun ni rántí tí wí ọlọ́run láwa masuliya ya mọ̀tàwálà rẹ̀
èmi ọlọ́run mo ní èmi ọlọ́run ní sọ àmọ́rí ẹ̀sìn àwa ló gbé fún ọlọ́run ò sọ fún òun ráyè eléyìí wò lọ sí Suratu Tawba àyà 122. ما كان لأهل المدينة ní Tawba فلولا وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. ليتفقهوا في الدين ọ̀rọ̀ àgbọ́yé àwa ló ní àwádìí ẹ̀ kò wá sẹ́ni tó lè gbọ́yé àfahàn fùkàá àpèjúwe ẹ̀ tó fi mà pọ́rọ̀ àgbọ́yé ọlọ́run ló ní àmáwa ló ní àṣìṣẹ́ lórí ẹ̀ òun ni ìmáàmù Málìkì ìjọ tí wọ́n ní arábìnrin kan kú wọ́n wá wẹ̀ ibi títí wọ́n ń wẹ arábìnrin yẹn lọ́wọ́ ọwọ́ rẹ̀ wá jì sínú ojú ara obìnrin nìkan jáde mọ́ wọ́n wá ṣe gbogbo ohun téèyàn ṣe ọwọ́ wọn jáde Ìmáàmù Málíkì àgbàfáàsì ni ó tó wà fil Madina wọ́n á lọ bá Ìmáàmù Málíkì pé aré mọ̀ kí láṣẹ sí Ìmáàmù Málíkì wá dákẹ́ sí Ìmáàmù Málíkì ní ẹ bá wọn lọ sínú Kùránì kí ni ádù ẹni tó bá kúrò sínú máyàn orí bẹ́ẹ̀ walladhina Suratu Nuru wọ́n na ẹlẹ́gbà yẹn báyìí dé òun ti lọ bí ayáàlù Kùránì pé ìdájọ́ Ọlọ́run gbogbo ẹni tó bá kúrò má adélébọ̀ lóbìnrin tí ó sì rẹ́rìí mú wá tó ló ṣe sí náà فاجلدوهم 80 جلدا fajliduhum 80 jalda فرقة منهم طائفة ليتفقهوا في الدين So Islam الشيخ آدم شيخ Islam الإسلام èyí tí wọ́n ti ráńdọ̀ ọ̀pọ̀ ẹ̀ bá mi kọ́ ìpà yẹn ọ́sà ọ̀nà ara wọn ní èyí tí wọ́n wá fi ráńdọ̀ ọ̀pọ̀rọ̀ náà òun ni kí ni ọ̀dọ̀ látara وما كان المؤمنون لينفروا كافة فلولا ما بكل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. èyí tí wọ́n fi ráńdọ̀ ọ̀pọ̀ ẹ̀ ọ̀rọ̀ wọn lọ̀rọ̀ táwọn àjọ̀gbọ́n wá sọ yí pé al-Islam الإسلام èyí ò ní ọkà وآثار العلماء في دنيا الناس níbẹ̀ ẹ̀sìn wa yìí àtẹrípa àwọn èèyàn يقول nínú ìgbésí ayé àwọn èèyàn yìí يقول العلماء أن الناس في الدنيا يعيشون فيموتون. àdámánu tọ̀bí yíyá nìyà ọmọ èèyàn wáyé yọ́sẹ̀ ni yóò ti kó bẹ́ẹ̀ ní àsìkò àníkú rẹ̀ mọ́. ولكن العلماء ليسوا هكذا. ọ̀nà àwọn àfọ̀ òrí báyẹn o. لذلك قال بعضهم الجاهلون فموتى قبل موتهم والعالمون وهم ماتوا بآياهم والعالمون ماتوا بآياهم. ọ̀rọ̀ gbèsè ayé àwọn àfọ̀ òrí báwọn báwọn bá kú ó sì máa sẹ̀mí kí ni wàá mú wọn sẹ̀mí kí ni nǹkan tí sì mú wọn ṣẹ́kù àwọn onímọ̀ wa wò pé iṣẹ́ táwọn àfáà máa ń ṣe láyé pọ̀ gan-an àmọ́ iṣẹ́ tí mú wọn ṣẹ́kù wọ́n tírèsì ẹyọ kan wọ́n ní kí ni mú wọn ṣẹ́kù wọ́n ní al-kitab. وخير ما يبكي أثر الإنسان هو الكتاب. àfáà tọrọ ń bá rọ̀ lọ́rọ̀ tọba kọtíra yàtọ̀ fún pé ọlọ́mọkéwú rẹpẹtẹ
tọ́lọ̀ wá rọ̀ ọlọ́rọ̀ tó lè kọ tírà tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ àwọn àfáà ní ọ̀sẹ̀ kù nítorí ọlọ́run ló jẹ́ àmọ̀ yìí pé àmì àkìtáàbù gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tírà wà ní tí mú yàn sẹ́kù kí lọ́lọ́run ọba wí pé lọ́dọ̀ Musa máa fẹ́ mu wá lára àwọn mẹ́rin ọ̀dọ̀ Musa ẹ̀yọ̀kan nìyẹn ọ̀dọ̀ Isa ẹ̀yọ̀kan nìyẹn ọ̀dọ̀ náà Muhammad sallallahu alayhi wa sallam Musa bọ́bá má ti lọ bẹ̀yàn lọ sọ́dọ̀ Musa. وفي شأن سيدنا موسى عليه الصلاة والسلام. Ayé Al-Qur'ani tọ́lá ọba wí nípa Musa alayhi salatu wa salam. Musa tíra lọ́lọ́ gbà lótorí ẹ̀ lọ mí káàtì. Lọ́lá tíra kí ni òun ibi Musa sẹ́kù. Tíra lọ́sẹ̀ ànábì yìí sákù. Tíra lọ́sẹ̀. في شأن سيدنا عيسى عليه السلام قال تعالى إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. Bẹ́ẹ̀ni tó bá lọ́dọ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam tíra ní Musa kú kí lọ́wọ́ bá nípa Nabi Muhammad wà lọ́kọ́dẹ́ àtẹ́nà. Àtẹ́nà. Sábìlì Masani tíra ní mú àfà sẹ́kù táwọn èèyàn bá rí iṣẹ́ ọwọ́ àfà gẹ́gẹ́ bí àṣẹ ìsìáka sátìbí ọmọ mẹ́sàdì ni tíra lọ́kọ́ làwọn wá bá tíra rẹ̀ ńlẹ̀ yìí pé ṣé ọ̀kan nínú àwọn àgbàfà láyé sì lélẹ́yìí tó falẹ̀ yá báyìí tó kọ adúrú tíra tó tó yìí wọ́n ní àwọn àfáà náà lọ fa tí wọ́n fi ń gbóṣùbà fún ọba ẹtújà máa dáhùn fúdọ̀lá àfàṣù bírú ya ti ṣe ìgbìmí sí ọ̀ṣà àti bí bírú ya ti ṣe ìgbìmí sí ọ̀ṣà àti bí. tíra sátìbí ni wọ́n bá àbúrò sí àsàtìbí wọ́n bá tíra rẹ̀ tọ́ wà láfàkalẹ̀ ni wọ́n wá rí pé èèyàn ló ṣiṣẹ́ báyìí bí ká máa wo Islam fi Nàìjíríà fún ṣe Adam bí ká máa wo nìsọ́mù tàdím fún ṣe Adam bí ká máa wá tìrùkọ̀ báyìí Yorùbá fún ṣe Adam bí ká máa wo tọ̀jíwù dáwà fún ṣe Adam dáwà wà dùhátì fún ṣe Adam àdínù nàṣíyà fún ṣe Adam àwọn aká wọn tíra wọn bẹ́ẹ̀ wọ́n wá rí tíra sátìbí bẹ́ẹ̀ làwọn wá wo pé sátìbí èèyàn ní sátìbí bí sábìsì ṣe wá tóun nínú sámánì rẹ̀ tí wọ́n ń fún ṣẹ́ tí wọ́n ń pọ́n lé bẹ́ẹ̀ ni ṣé Ádámù náà ṣe rí lọ́dọ̀ tiwa àwọn ọmọ yìí rẹ̀ ni wọ́n wá ń sọ pé. àìsùnjàmá àtàkùnlá àbáṣù. ó ní mo rí àwọn tíìmù mo rá àwọn jọ̀mọ́ kan fún dáadáa òfòṣù àwọn ẹni ńlá ni wọ́n àwọn ẹni yìí ni wọ́n tí wọ́n ti jèrè pẹ̀lú pé kí ni. bírú yóò ti ṣe ìkìmísí ránṣẹ́ síbi. Kí lọ́jọ́ wọn jèrè torí pé wọ́n gan ní abúlé ìṣe akásátì bí báwa náà ṣe gan ní ṣé Ádámù rẹ̀ bí Allahu ta'ala ánìwò ó ní wọ́n gan ní ẹ̀ báyìí pé èèyàn ló pọ̀ báyìí. wà á kúlù mú yóò á sì mú àyù sí ní. ó ní gbogbo pátápátá wà á kúlù wọn mọ́. yóò á sì mú àyù sí ní. yóò á sì mú ó ní wọ́n ń gbé tóbi. wàyùsìní. wọ́n pàtàkì sẹ́wùsà àti bí wàyùsìní ó ní wọn ọmọ ẹgbẹ́ tóbi kí wọ́n pàtàkì ẹnìkan wàyùsìní wọ́n tún kì wàyùsìní wọ́n yìn wàyùsìní wọ́n bàbàrà sẹ́wùsà àti bí. kàtà sí mi sọ́ábàtìlì nàbíyé kàtà sí mi sọ́ábàtìlì nàbíyé. ó ní wọ́n ṣe fún sẹ́wùsà àti bí gẹ́gẹ́ báwọn sàbẹ̀ ṣe máa ṣe fún àná ó ní màá sí Ádámù tá à ń ṣe kèétó torí gbogbo ń táwọn àfáà tá à ń sọ yìí tó ọba lẹ́nìkan tó tako sí Ádámù àbọ̀ bá fẹnu àbùkàn sí Ádámù àbí kò mọ iṣẹ́ Ádámù àlèjà torí kò nírú ẹ̀ wàláì kò nírú ẹ̀ kò sí yàtọ̀ àwọn Yorùbá máa kòwé kan wọn lómi gan ní mojú omi gan ọdẹ apẹ̀kìrì ní ọdẹ apàdán ẹni tó bá nírú sí Ádámù àbọ́bá máa bí irú sí Ádámù ṣe rí lọ́dọ̀ àwọn
ojú ẹ̀ ní ó fún bàbá iyì rẹ̀ ní ó fún abẹ́ni tí wọ́n bá jáde lé wọn ẹjọ́ dà fún yín babalábàjì àbí nùnà wọn irú ẹ̀ jáde nùnà wọn yá ọjọ́ àwọn tiwa ẹni tó bá tako bàbá kò ètò ẹ̀yẹ kí ọmọ ká ẹ̀ ní pé ọlọ́mọsá fọ̀nà mọ́ ẹni tó dúró ẹni máa yẹ ni àwa kọ́là ń sọ pé bàbá pọ̀ àràbò bàbá lọ́rùn ó ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kó tó lọ ni. wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kí wọ́n tó lọ ni. wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kí wọ́n tó lọ ni. wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kí wọ́n tó lọ ni. iṣẹ́ yìí ó sì kọjá aṣẹ́ tí èyí ò tá a máa ròyìn iṣẹ́ tó ṣe fojú rí ni. iṣẹ́ tó ṣe fojú rí ni. iṣẹ́ tó ṣe fojú rí ni. tá a lè tọ́ka rẹ̀ pé ó yá lọ wò yí lọ wò yí lọ wò yí. tọ́ ọba lẹ́mí ìgbàfà fún. tọ́ ọba lẹ́mí ìgbàfà fún. tọ́ lẹ́mí òótọ́. tọ́ lẹ́mí òótọ́. nítorí ṣé Adam lẹ́bí aláwọ̀ta. aláàbí Adam aláàbí ọdún sí wọn. nǹkan tí bàbá ní ju ẹgbẹ́ wọn lọ. nǹkan tí bàbá ní ju ẹgbẹ́ wọn lọ. mo tírèsì sí bí mẹ́rin. àbálá òun wò bí mẹ́rin. àkọ́kọ́ tí bàbá ní ju ẹgbẹ́ ẹ̀ lọ ni àtàfání. bàbá tán sínú tí ń ṣe ni. wọ́n tán sínú tí wọ́n ṣe ni. tọ́ pé gbogbo tó bá rọ́ọ̀lù wọn bẹ́ẹ̀ kò ní torí ẹ̀ padà. wọn ò ní padà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì asabat. bẹ́ẹ̀ kẹta nílẹ̀. bàbá ó stand. nítorí mà kí wọ́n stand. bàbá wa rájú sọ̀rọ̀ kánjú onígbà wọn ìta fi wọn nígbà táwọn wà láti àrí bàbá wa pe àwọn ipe rájí tọ́nà bá ní ọba wọn tó wá yẹ pé àwọn atẹ́lẹ́rẹ́ yìí táwọn ti lọ iná ẹ̀ mọ́ kọ́ntínú ẹ̀ lọ ètò pàdé lọ́nà àwọn kò dẹ́rù bá ọ gbọ́dọ̀ lè sọ pé ọfẹ́ dèèyàn láyé kí sàlẹ́ǹjì ayé ọmọ fi ọ́ kí pléènì ó torí yí pé ọfẹ́ lọ òun wá rí tọ́pìlẹ́sì ọwọ́ àánú kùrukùru yín fì kọ́mọ wá pánìkì destination lọ́kàn kọ́sà ti débi tí ń lọ ní kí lọ́kọ̀ pẹ̀lú pé kí lọ́kọ̀ pẹ̀lú kátẹ́gùn fa. lìkúlì ilá sáwìlì ìwúlá àkàtún wàlá kí àzìzò kìrìyà lìsàbà. bàbá nìyẹn ẹlẹ́kẹta ó lè sọ sí ìdílérí iṣẹ́ àfikún ọgbọ̀nà kan sọ́ra rẹ̀ pọ̀ mọ́ Ọlọ́run yàtọ̀ fún gbọ́gbára láwọn èèyàn torí èèyàn lè padà. ẹjọ́ tí wọ́n wà ní city hall tí ilẹ̀ wa ń gbóná lérí pé wọ́n ń sòótọ́ ìtí wọ́n sì ń sòfé fún àwọn èèyàn wọ́n wá lọ paná mọ́ wọn lẹ́nu pé ẹ paná àwọn àgbààgbà wọn àjò kò ní gbogbo ẹ̀ wá dókun ó yẹ kí ni ò gbé bàbá mi jọ náà àbúrò pé bàbá lọ́lọ́run ó pọ́ lọ́wọ́ ọba rẹ̀ ó sì tún stand padà sí àdàmù nìyẹn dé gbogbo tó bá dé bá èyí tí wọ́n tún wá ní tọ́ga jù wá lóòótọ́ kódà bí ò fẹ́ fọ̀ bàbá yóò sòótọ́ o ó lè má fẹ́ fọ̀ wọn bàbá ò ní wo pé mo fẹ́ sọ yóò lè dé mi náà wì wọ́n fi ìdí òótọ́ òun rinlẹ̀ pé kódà wá náà lọ́wọ́ ọ̀dà wa mẹ́ẹ̀ ìdí òótọ́ òun bàbá òfin rinlẹ̀ wọ́n sì tún wá ní àdáálà wọ́n ní sẹ́yìn náà alì karamallahu ajẹ́ òun pẹ̀lú ẹ̀wí kíkan jìyànjọ́ kan sọ̀rọ̀ ọ̀dà àbí àwà àdíwá lóhun fún olóò fún wọn àjọ kọ́tù wọ́n á dé máa kámà àdílóhun fún adájọ́ wá ń bí ìṣẹ́ ní àlì pé kí ni ẹ̀ta lẹ́lẹ́rìí rẹ̀ ọwá mọ́ òṣèlú ọmọ rẹ̀ adájọ́ ní ọmọ rẹ̀ lóhun pé kọjẹ́ rí rẹ̀ ta ní ọwà gbé tẹ́lẹ̀ lẹ́yìn rẹ̀ ó lẹ́nu tí ànábì sọ pé òun lásìwájú gbogbo ọmọ àdìjẹ́ náà adájọ́ nígbà ànábì ṣe lù kó wí dábẹ̀ tó ajá sí pé bóun bá jẹ́ rẹ̀ kí ó gbà yóò náà mọ ọmọ wọn wá kọ́ máa jẹ́ rí wọn àgbẹ̀rún jẹ́ adájọ́ wá dájọ́ gbé yẹ̀wúdì àríwádìí mọ́ ipé wọ̀nyí o ní àdálà òsìwà lé ní ọ̀tọ̀ dédé mọ́ kí fún ṣe Ádámù wà láì dí ẹ̀jẹ̀ bàbá bá rọ́gì bàbá ò ní torí ẹ̀gbáre fún wọn ẹjẹ́ wá tí ìkákájọ́ kan ó lu ọmọ kan nínú àwọn àfáà wa ó lu ọmọ wọ́n wá rìpọ́tù bàbá sórí àwálọ́lọ́ ẹ̀lọ́fọ́lọ́pàá mú ọ yẹ kí wọ́n gbé ìjọ náà ní wọ́n gbé
ṣé Adam nìyẹn èyí tó wá ara dọ̀ gbogbo ẹ̀ pátápátá òwò ara nìyẹn àwọn ọ̀dọ́ náà láti máa àwọn náà sọ pé ìyá yìí tàrà máa fi ìjọba rí wọ́n ní ìyá tí aláhásábì ní ìyá àti kọ́ mọ̀já sí yá aláhásábì ní ìyá àti kọ́ mọ̀já sí yá. ṣé Adam lọ sọ bẹ́ẹ̀ fúnra wọn pé wọ́n lọ́wọ́ ra wọn orí jíjòdìdò ọkà wọn bá ṣe rí ní kó o sì san mílẹ̀ san èèyàn bẹ́ẹ̀ lórí bọ́ta tí ó sọ yìí ọwọ́n àmọ́ ọ̀rọ̀ wá fi hàn pé àníyàn wọn dá lẹ́yìn wọn fi rí báyìí ọlọ́mọ bẹ́ẹ̀ yìí náà jẹ́ o ọlọ́mọ bẹ́ẹ̀ yìí náà jẹ́ ọjọ́ tó ní wọn bá mọ́ kàrámà wọn kọ́ máa lékún orí wọn kọ́ máa lékún iyì wọn kọ́ máa lékún òkìkí wọn kọ́ máa lékún ọ̀la ayatul kursi bàbá mudirul markaz inna a'tainaka bàbá wa yasalunaka inna a'tainaka gbogbo àwọn tó wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àfáwà àṣẹ́yò ọlọ́run darí nílé dáadáa àfáwà akéwùgbàgóòlù ọlọ́run bá dó tì wọ́n ọlọ́run wọlá dó ti tẹ́ǹsì fáyé yìí ọlọ́run má padà lẹ́yìn náà máa wà pẹ̀lú yìí ayatul kursi وعفاوى مركز إنا أعطيناك ماماتي وباباتي وبابا شيخ آدم بابا شيخ آدم قل الله بسم الله بسم الله الرحمن الرحيم بابا شيخ يعقوب بابا شيخ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mójútó wọn látọ̀dọ̀ bàbá ṣe olùdúwàn ṣẹ́kì jamal ṣẹ́kì ṣọ̀bán ẹ̀ka gbogbo tí jẹ́ àwọn obìnrin lápapọ̀ ìjọ bàbá wa ṣe àdá iná àtẹ̀yìnà ládàáyárí justice Abdullahi Adam tọ́lọ̀ ń sẹ́tẹ̀ fi pọ́n wálé tí ọlọ́run bá tẹ̀lé pọ́n wálé ọba tó fi pọ́n wálé má tó fi bú wa o má fi bú wa lọ́wọ́ má fi lójú ti wá o má fi lójú ti wá má jẹ́ wó ṣìṣe sí lọ́rùn àwọn tó ti lọ àyèwò tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n dáwọn tó lọ àyè náà tó sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́jọ́ náà lọ́kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayatul kursi àwọn ọmọ wa gbà lákùtẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wọ́n wá sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́jọ wọn láti síwájú lánàbí ọmọ àwọn ọmọ wa ń sùúrù lérè wọ́n wá sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n láti síwájú ayatul kursi owó àwọn tó ti lọ lẹ́ni màmá tí wọ́n tẹ̀sẹ̀ lọ bàbá wa Hasan lọ́la pẹ̀lú sùnà alẹ́tàní àmàjáná wọ́n اللهم اعز الفقراء سيادتها في علم كفايتها في رزق سيادتها في بدن توبة قبل الموت روحا عند الموت مغفرة بعد الموت يوم استعادة سرى والنجاة مع إصاب يا تفضل والإحسان والإكرام العليم يا أهلك الموت ويا سامع الصبر
اللهم اجعل معروف في ومرادي وسداتي وفقد المعينين اللهم علمنا حقا حقا وارزقنا اتباعه واجعلنا الباطل الباطل وارزقنا ابن باب العقوبة عين ولا عبادة ولا حجة وما يعلم الله وإن سبقت كلمات العباد المرسلين وهم المنصورون وإن بدنا اللهم اجعلنا عزمك الله وعيدك الباقى أبا وإمام múra ọlọ́run sọ yí padà láyé. ọlọ́run sọ yí padà láyọ̀. láyé tọ́lú.